kẹ́ ti máa gbọ́. Portable, Bado, gbẹ́mi travailler. Bado snare, pepper snare, many with it one leg. Rẹpẹtẹ, unruly, Badoli, P Prime gbẹ́mi débẹ̀. Babeje, Azarailu hip hop, mofos cannot keep up. Bitch, I be going non-stop. Zazu, Shi, Aka, Ika, Tesoje bitalaga. Gaza, Eje loju bitabacha. Runjupa, Lejupa, Marerin, Kala, Daju, Wuwaika. Zazo, Pokotua, on my way to Ilu Awonsu, níbi tí ma ti ń bó káàdì o. Ó kàn máa pàdé kọ́lù, yóò kàn máa bó káàdì o. Oṣù tó ń gbọ́ràn o, lọ́ máa pè ní kọ́lù o. Zazo, Pokotua, I do music for living, orin ni mo fi ń kàwú. Yahoo pẹ̀lú laptop, Pokotua, ó ń gbówó lọ Zazu bìlàbìlà o. Paka Pokoli gbẹ́mí ìjọba yìí. Jẹ́ ká jọ ṣe o, Pokoli ọ̀gbádànsá o. Sẹ́tà wọn wèrè oníjó. Zazo, Pokotua. Ṣé tí mo wọ̀ ìṣe jáde? Let's go. Tutti cari in sta. Tutti cari in sta. Alla Honda. My daddy knew that. Show me up. Show me down. Show me up and down the street. Show me down, show me. If you're happy and you know it's a Lamborghini. If you're happy and you know, and you really want to show that you're happy and you know, say Ishiwa. Say Ishiwa. Put your hands together for yourself, beautiful people. Alright. But do you have? You can never have. Say it in Ijebu. Tony Abun. Eshiwa. No. Eshini. Well, Emma, you can never have. Yes? Nínú 1,000 Emma fún 200 níbẹ̀ ló bá. Mo fẹ́ lọ sóko, mo fẹ́ lọ wú gàrí, ó yẹ stay ìsìn. Mo fẹ́ lọ wú gàrí. Mímí àwùjọ, sí mi ọ̀rọ̀ kan.
Bella Wugeri. I say it well. Bella. Ìjẹ̀bú máa ń la ní owó ń lọ o. Bella Wugeri. Thank you very much, my darling. You can have it. You will say that. Shakolo, let him see you, let him see you. Let's step aside, go back, go back, take the number 2. Number 3. Come on, number 2. Wow. Thank you. Number 3. I like that classy. God bless you. Yeah. Ẹni tí ò máa ló ń fọwọ́ ra lọ́wọ́ bóyá ń jọ tàbí kí n jọ èmi ni ọmọ aláyà ní ṣòro ẹni adéyà lẹ́yìn ẹni ìṣòro èmi ni ọmọ ẹlẹ́rẹ̀ ńlá ní ṣòro tó fi di ẹrù tó fi di ọmọ tó fi boló láàbù. Bóyá ó jó ni tàbí kò jó ni ọmọ adó rẹ́girẹ́gi ọmọ olókòrè fòṣà. Ọmọ olùfẹ́rẹ́ òkòlè gbogbo òkòkòkò ẹ̀yà ọmọ onígbó gbẹ̀gbẹ̀gbẹ̀ ọmọ onígbó máyà sósì tó máyà sósì àwòrán àwọ̀ ọmọ lẹ́lẹ̀ láti ṣìwọ̀ ó fi bẹ́ẹ̀rù ó fi bí ọmọ tó fi bí olè láti ọba ọmọ olùfẹ́rẹ́ ògbórè gbogbo ògbórè dára ọmọ ọmọ Open up the space for Kábíyèsí. Open up the space for Kábíyèsí. Julius said that we love you. Julius said that we love you. If you have seen the lion for the first time, say that we love you. Wave your hands to daddy, and daddy will wave you for it. Wave your hands to daddy. Wave your hands to daddy. It is a great honor for Kábíyèsí to honor you. It's royal high. God bless you, Papa. We are the Papa who is here. Because of California, $50,000 roughly.
bọ́tà tó wà kábíyèsí sà ìjọba lẹ́ẹ̀mí sà bẹ́ẹ̀ ni sà ekú ṣòkòtò mi tiẹ̀ ní dádì wò ẹ má bínú sà bí mo ṣe gbé wá láti ìlú Èkó nìyẹn. We don't waste much of our time. All the committee in charge of this party. Kúlẹ̀. Orúkọ láti ọba aládé, Ẹnjìnìà Síkírù Sálísádé lóyún, kí adé ó pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kí rúkẹ́ pọ́ lẹ́rù, káṣọ ó pẹ́ lẹ́rù, lẹ́nu kábíyèsí o. Orúkọ tèmi ló sọ ọmọ òpópó gba ìlà, ọmọ ojúbà nílé ọ̀rẹ́ òdenu, ọmọ ojúbà nílé ọ̀bìnrin ọ̀rọ̀ lọ́wọ́ abúni lẹ́yìn, ṣàṣà ènìyàn nífẹ̀ẹ́ ni lẹ́yìn bá ẹrú tọmọ nífẹ̀ẹ́ ni lójú ẹni, ọmọ òpó ilé òpó ọlọ́dẹ ni, ẹni là ń tẹ̀lé ìkà bí ojú bá kojú, ẹ̀nà rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀, ọmọ òpó ojú olórí mẹ́kùn, ọmọ ọlọ́sàn àgbọ̀nà, ọmọ òmìta fúrufú níwọ̀, ọmọ ẹgbẹ́ ẹkùn lẹ́rù, ọmọ ẹsì dèdèdè, ọmọ títẹ tútù má jẹ ẹgbẹ́, ọmọ àtìláwé ti ẹran jẹ nígbó, ọmọ akọ́ọ̀dẹ tòun ti àkọ́, ìjẹ̀bú ọmọ alálẹ̀, ọmọ àwùjalẹ̀, ọmọ arówó joyè, ọmọ aládùúgbò òbí yọ̀wọ̀yọ̀wọ̀, ọmọ òun ṣe ní ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ̀ ohun tó ṣe ní òye ìpani, ọmọ yàtọ̀sí èyí tó yàtọ̀ sí àwòrán àwọ̀, ìjẹ̀bú ọmọ ìṣú ọmọ pẹ̀sà àjọ, ọmọ pẹ̀sà ìrànmàṣà, ẹni màìlà tó fọwọ́ lọ́wọ́ títí tóbi títí ọmọ ẹlẹ́yẹ̀ ńlá ìṣúwọ̀ tó fi bẹ̀rù tó fi bí ọmọ tó fi bí olórí láti ọba, ọmọ yẹlẹ ọmọ ẹlẹ́yà tó púpọ̀, ọmọ òbílẹ̀ tẹ̀kọ̀bìnrin ìgbè wọ́n nítorí kíni, wọ́n nítorí kára má bá a dùn, ọmọ ìmọ̀wé òjòkòjò, ọmọ ẹwọ́lá òjòyè, ọmọ aṣọ́wọ́ lágbẹ̀ẹ́gbẹ̀, ọmọ aṣọ́wọ́ àjàǹjà àjàǹjà ló tẹ̀lé kù ní òòrùn, ọmọ àjàǹjà ló tẹ̀lé kù ní òòrùn, ọmọ lẹ́kùn wọn, ọmọ aṣòdì mẹ́sàn, ọmọ mẹ́fàkàrà ṣeré, ọmọ àjogún lọ́fà, ọmọ mẹ́fàkàrà ṣeré níta lọ́fà, ọkùnrin ìdí, obìnrin, ọmọ ládéwà, ọmọ ẹdẹ́pọ̀jọ, ọmọ ọpọ̀nà ògbò ìgbìdà sọ́wọ́ tù, ọtún orúkọ tèmi ò yí padà, èmi ló sọ láyéra ìmọ̀ tó yí dàmọ́lá, ọmọ ẹlẹ́bẹ̀, ọmọ ìdíjèrè, ọmọ dẹ́rà kan òmìnira kò tó bá di méjì àrògbà, ọmọ ìrètí owó náà, ọmọ sẹ́ni kórìkì, ọmọ sẹ́ni túwọ̀, ọmọ ṣẹ̀fẹ̀ kọ̀ọ̀kan ń kú láyé, ọmọ Bom, pessoal, metal, DJ, hoje só vida exato. Bom, pessoal, tá chorando só que já não acho. Tá falando. Mas baby, como você vai lá na sua cidade, vou aqui dar vou aqui cabeça. For me, kìlì rọ́nà gbégbá, kìlì gbégbá ọ̀pẹ́ òun. You hustle today, God bless you tomorrow. Ṣé ìwọ̀n bá bẹ̀rẹ̀ ẹ̀rù àtúbà òun ló ṣe ṣe ìròyìn? Lásìkò láti gbádùn yẹyẹ, because oyin ládùn ọ̀sán, oyin ládùn ọ̀sán. Ọwọ́ ni kí n máa fi ro, ní I'm gonna blow so that my daughter will be my baby. Ìyá mi ló ń bọ̀ yẹn. Ìyá kàfé. Roll it up DJ, roll it up DJ, roll it up. Roll it up, roll it up, roll it up now. Lọ́jọ́ ìwà nìyẹn. Bẹ́ẹ̀ lọ sí kábíyèsí, lọ sí kábíyèsí. Ẹ má ṣe rere kí má bá aṣáyé ẹgbàá, ṣèbá ọtí kò lè ṣe bóun ló máa lọ́pàá. Nínú ti pa ẹ̀kọ́ má borúgbọ́n lọ́pàá, àmì náà tún rẹ́ra kò yá ṣe pápápá. Three kinds of food that are popular with Ijebu people. That is food that Ijebu people eat. That food that is is it correct?
get it all correct, you get your maximum point. If you don't give me the full answer, I'll have to give you half mark. What is the name of the king of Isiwo Ijebu? Alhaji Sikiru Adedoyin Salisu. Please, I would like you to take it once again. Engineer Alhaji Sikiru. Engineer Alhaji Sikiru Adedoyin Salisu. For my day, and she answered you correctly. So, and then you want to ask her another question. Of future occurrences, please, it's very important that when you are addressing a king, you put His Royal Highness Oba Engineer. So the title is very important. Question number 8. How many public, that is government owned, how many public primary schools do we have in Isiwo? Two public primary schools in Nigeria, which are St. Patrick's Primary School and Christ Church Primary School. Round top of contestant number 2, absolutely correct. We go to contestant number 3, our little princess. Hey, please pick a number. We still have number 3, we have number 5, we have number 7, we have number 9. What is 5 multiplied by 5? 5 multiplied by 5. Hello, keep quiet. You have one more try. 10 is incorrect. You have one more time. 5 times 5. 5 in 5 places. 5 times 5. 5 is what? 25. Is she correct? What year was the Lamodi of Isiwo crowned the king of Isiwo? 1992. B. 1998. C. 1999. The body said 1998 and 1999. So answer. 1992. As Lamodi of Isiwo on 24th of March 1998. Thank you, sir. Na bàbá lè dúró ọ́fíìsì lóòrètí ìrètí ṣìbẹ̀ òṣìbẹ̀ ìrètí ṣìbẹ̀ òṣìbẹ̀. Baba God, mo ti retí owó, mo ti retí ọ̀la, mo ti retí ìdókò. Olúwa lolùṣọ́ àgùntàn mi, èmi jẹ́ má ṣì retí ìdókò. Anybody know they call me, tell me tani I want, tell me tani I too, no that go for the loop. Anybody know they call me for the group. She been at the team when you see go to start. When I enter, they go say I'm super. I have to thank the organizers of Isiwo Children's Fund Fair 2002. Last week, 2022 year. Last year there was a maiden edition, and we were not fully aware of the content of the edition. But right now, we have seen the programs, and we know that it's going to be beneficial to Ojudoba that has been on the floor for planning committee. They will work in the with the volunteer group. However, it's because we made it a better one for everybody in this area.
and also we can also appreciate you giving us the food information so that we can give you a sort of financial suspension. This year, I will discuss with the committee if there's anything we have to do to support you. But definitely the year after, if you see a full partition between us and you. Thank you. Ẹ̀kọ́ ọjọ́ ẹbí yèé tó àti nítorí ayẹyẹ wá sí ìdí tó tọ́. Nígbà tí Jésù Kristi fi kólé ayẹyẹ àmì orí fáyé fipá fún wọn dájúdájú. Ó pẹ́ díẹ̀ lọ́wọ́ bàbá ṣètò. Nígbà tí kò ní sọ gbogbo lọ́dẹ lẹ́dùnmọ́rẹ́ bí ṣòfò ọ̀rọ̀. Kájọ rí ilé bá kárí ilé. Gbogbo ọmọ jàìjàì lọ́kùnrin. Gbogbo ọmọ jàìjàì lóbìnrin. Kájọ rí ilé bá kárí ilé wálé. Àdìgbò sọ́kọ̀ báwù. Ẹ̀kú àdúrótì. Kábíyèsí. Àwọn ọba lọ́ba o, wọ́n ti jẹ nílùú Ìláró. Ìbàlọ́wọ́ gbogbo wọn o, ìbàlọ́wọ́ gbogbo wọn. Orí ogún ọba aláṣẹṣẹ dé yìí. Ọba mọ́kàndínlógún ló ti jẹ ní Ìláró. Ọba Bádú, ọba Orógbé o, ọba Básákú, ọba Lábísí alias Atari Làkàyò. Ọba Badaguro, ọba Olúkọ̀gbọ́ àkọ́kọ́, ọba Dẹ́ka àkọ́kọ́, ọba Kùtáyì, ọba Bálágbádì, ọba Ṣáde, Agúnlóyè àkọ́kọ́, ìyẹn jẹ́ ní 1812 títí di 1832. Ọba Òjó kò sí wọn. Ó jẹ́ ní 1833 títí ní 1852. Ọba Tẹ́lá Abẹ́nú ẹ̀rọ àkọ́kọ́. Ó jẹ́ ní 1857 títí ní 1879. Ọba Olúgbé ilé aṣáájú Wẹ́sẹ̀lì ó ń bọ̀ wá ọmọ bọ́lá arábá mi ọ̀gbọ́n. Ọba Tẹ́lá Abẹ́nú ẹ̀rọ àkọ́kọ́ 1857. Ó jẹ́ ní 1879. Ọba Olúgbé ilé aṣáájú Agúnlóyè kejì alias Arọ́wọ́ Sílẹ̀. Ó jẹ́ ní 1882 títí ní October 1903. Ọba Adéwálé Tẹ́lá Abẹ́nú ẹ̀kọ́ kejì alias Òjẹ́rẹ̀ Kọ́fàwé Ọ̀dọ̀. Ó jẹ́ ní 1904 títí ní 1912. Ọba kẹrìndínlógún òun lọ́ba Olúṣọjí aṣáájú Agúnlóyè kẹta o alias Ojúkùtù Jọyè. Ó jẹ́ ní 18 May 1930 títí ní 1937. Ọba Adékúnlé Olúkọ̀gbọ́ kejì. Baby, come to me, my love. It's a very good question. Let me know the winner now. Love me all your days. We are going to know the winner. The message is my love. Let's go. Let's go. Wave your hands. 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 You are not waving your hands. I know. Allow me. I can shout. Let's go. Daddy, it's your daddy.
Unruly, Badoli, B Prime, Bemi Debe, Babeje, Azarailu hip hop, mofos cannot keep up. Bitch, I be going non-stop. Zazu, She, Aka, Ika, Tesoje Bitalaga, Gaza, Ejeluju Bitabacha, Runjupa, Lejupa, Mareri. Kala Daju Wuwaika Zazo Pokotua on my way to ìlú àwọn Oṣù níbi tí a máa ti ń bó káàdì o. Ó kàn máa pàdé kọ́lù yóò kàn máa bó káàdì o. Oṣù tó ń gbọ́ràn o lọ́ máa pè ní kọ́lù o. Zazo Pokotua I do music for living orin ni mo fi ń kàwú Yahoo.